Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Sunday, May 24 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tóun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ìyẹn oníràwọ̀ iná tó kan yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ẹ tún máa busy sí lọ́jọ́ tòní ní o, torí iṣẹ́ tún máa wà lọ́rùn yín rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kó ṣe pọ̀pọ̀lọpọ̀ yín ẹ ní kankan tí ẹ ṣe pàtì ní iṣẹ́ lánàá òde ìtẹ́ máa fẹ́ complete lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára láti fi fálẹ̀ mọ́ iṣẹ́ dáadáa, bẹ́ẹ̀ sì ló dára láti fi gbèsè ti àwọn kankan. Ẹ máa ní task, ìbàjẹ́ nílé kan, ìbàjẹ́ níbikíbi, ẹ máa láwọn kan tẹ́ fẹ́ fálẹ̀ mọ́ ní ọjọ́ tòní. Ọjọ́ tòní dára láti fi mójútó nǹkan tó yẹ kẹ́ mójútó lákòókò tó tó àtàkókò tó yẹ. Ẹ má fàkókò ṣòfò rárá. Táìmù yín lọ́jọ́ tòní ẹ má waste ẹ̀ rárá. Ẹ fálẹ̀ mọ́ṣẹ́ lásìkò tó tó àtàsìkò tó yẹ. Ó ṣeé ṣe títí àṣálẹ́ kí ẹ ráwọn kankan ṣe láṣeyanjú nínú àwọn iṣẹ́ yín láti fi yín lọ́kàn balẹ̀ díẹ̀ lọ́jọ́ tòní. Ẹni tí customer ti gbéṣẹ́ fún látijọ́ ìyẹn rí dájú pé ẹ fálẹ̀ mọ́ iṣẹ́ wọn. Ẹ máa busy díẹ̀ lénìí. Ẹni tí dára púpọ̀ kí ẹ tún máa fojú ẹ̀gbẹ́ kan wọ ìlera ara yín. Ẹ má ti torí pé bóyá ẹ busy kí ẹ má wo ìlera ara yín, tó bó ṣe ṣe kí àìsàn ráńpẹ́ kan kó wọlé fún ọ̀pọ̀lọpọ̀ yín. Kẹ̀sì ti máa kẹ́fìn ẹ̀ láti bí nǹkan bí àná òde àbí ìjẹta. Àìsàn tó bá jẹ́, ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ́. Ẹ má fojú ráńpẹ́ wo àìsàn yìí o. Ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ́ dáadáa kí àìsàn yìí kí ó lè lọ. Ó lè jẹ́ orí fífọ́ fẹ́lòmíì, ó lè jẹ́ inú rírun fẹ́lòmíì, ó lè jẹ́ kàtà fẹ́lòmíì, ó lè jẹ́ ikọ́ fẹ́lòmíì. Kò sí ọ̀nà tí àìsàn náà lè gbà. Ó sì lè jẹ́ pé rírẹra, tiredness ló máa jẹ́ fún ẹlòmíì. Ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ try best yín lénìí láti fi fálẹ̀ mọ́ṣẹ́, torí tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́ lénìí, tẹ́ bá fálẹ̀ mọ́ àwọn nǹkan tó wà wájú yín lénìí, ó ṣeé ṣe kí ó di burden fún yín ní ọ̀la kí ẹ kíyèsára púpọ̀. Iṣẹ́ á wá lọ dáadáa, relationship yín á lọ bí ó ṣe yẹ kó lọ, bẹ́ẹ̀ sì ni iye owó lè wọlé fún yín ní ọjọ́ tòní. Aago 9 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour brown sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́ pẹ̀lú. Gbogbo ohun tẹ́ bá ṣe pátápátá òun ló máa dùn mọ́ ọmọ aráyé nú. Ó dára fẹ́yìn tẹ́ ń lò ràwẹ́. Ẹ rí dájú pé ẹ ta bó ti ẹ̀ ṣe àwọn ọmọdé, ẹ ta wọn lọ́rẹ lọ́jọ́ tòní. Ẹ múnú wọn dùn lọ́jọ́ tòní, tó sì ṣeé ṣe kí ẹ kẹ́san rere látara eléyìí tí ẹ ṣe yìí. Ọjọ́ tòní dára láti fi dùn àwọn èèyàn nínú. Àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin ẹ dùn wọn nínú lọ́jọ́ tòní. Bíkíbi tẹ́ bá wà ẹ máa tayọ láwùjọ. Àwọn èèyàn á gbà tí yín púpọ̀, wọ́n á gbà tí iṣẹ́ tẹ́ ń ṣe. Àyíká ilé yín á gbalẹ̀ fún ìdùnnú àtayọ̀. Ibi iṣẹ́ yín á gbalẹ̀ fún ìdùnnú àtayọ̀. Àyíká yìí tẹ́ bá lọ gan fúnra yín gan, nǹkan tó tẹ́ yín lọ́rùn lẹ́ máa fẹ́ ṣe lásìkò yìí. Ẹ ṣàfẹ́ máa ṣe àwọn nǹkan tó ṣe pé á wà satisfactory fún yín. Ìkẹtẹ̀ra yín lọ́rùn pátápátá báyìí òun ló máa rí. Ó dára kẹtẹ̀ra yín lọ́rùn lénìí o. Ẹ gbafẹ́ lọ́jọ́ tòní, ẹ enjoy ara yín, ẹ tẹ̀ra yín lọ́rùn dáadáa. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní tẹ́ bá ní kankan tó wà tangible tẹ́ fẹ́ mójútó, ẹ fálẹ̀ mọ́, torí ṣáàṣì tẹ́ ní nìyẹn lọ́jọ́ tòní láti fálẹ̀ mọ́ nǹkan tó ṣe kókó fún yín láti fálẹ̀ mọ́ lásìkò tó tó àtàsìkò tó yẹ. Ẹ má ti torí enjoyment kẹ́ wá ní ìwọ jẹ́ pé ilé ìtìjáre mi ti ráyè. Ìwọ nǹkan tó bá ṣe kókó fún yín tó bá yọjú àsìkò tẹ́ lè fi fálẹ̀ mọ́ lélẹ̀ látàrí pé ọpọlọ yín máa jí pépé. Ẹ máa ní clarity yẹn láti fi mọ solution sáwọn nǹkan tí ẹ fẹ́ fálẹ̀ mọ́ lásìkò yìí. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́. Tí iṣẹ́ á lọ dáadáa, tẹ́ bá lọ bí iṣẹ́ tí relationship yá sì lọ bó ṣe yẹ kó lọ, bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lénìí. Aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 15 lọ́sàn-án jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour gold sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tòní ọjọ́ tó rí bákan ló jẹ́ lóòrọ̀ kùtù tó ṣe pé ó ṣeé ṣe kí ẹnu fẹ́ gbé yín díẹ̀. Ẹ̀yin àti èèyàn kan lè fẹ́ ní issue nínú ilé lọ́jọ́ tòní. Kò ṣe pé ẹ̀yin gan lè máa fẹ́ fà á. Kò ṣe pé bóyá àìlè bo ẹnu àbí àìmọ̀ bá ti ń sọ pé lágbájá kò nídìí kí n sọ̀rọ̀ lé lórí, kò ní kí n gígo jọ́jù lórí nǹkan yìí. Kò ṣe pé èèyàn lè fẹ́ bí issue díẹ̀ láàrin èèyàn àti family member kan lénìí tàbí inú ilé yín gangan lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé kí ìsàrà issue sì lè jẹ́ tó ṣe bó ti ń ṣẹlẹ̀ látànà tẹ́lẹ̀, tó ṣe pé ẹ wá máa padà níyànjú lọ́jọ́ tòní. Ṣùgbọ́n lówùúrọ̀ ọjọ́ tòní ó ṣeé ṣe kí slight issue kó wáyé láàrin èèyàn àti èèyàn. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín, ẹ má sọ secret yín fẹ́nikẹ́ni. Ẹ rí dájú pé ẹ wà more quiet ní òwúrọ̀ ọjọ́ tòní ju kí ẹ sọ̀rọ̀ lọ, torí àwọn ọ̀rọ̀ mi wà tẹ́ máa sọ tó máa jábọ́ tó ṣe pé ẹ lè fẹ́ regret pé ta ló ní kí n sọ̀rọ̀ báyìí, ta ló ní kí n ṣàlàyé ọ̀rọ̀ báyìí. Kí ìsàrà púpọ̀ ní ọjọ́ ti tòní. Ọjọ́ tòní máa wá lọ dáadáa throughout ọjọ́ tòní. Lẹ́yìn yẹn kò sí wàhálà mọ́. Ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ.
èrè owó á wọlé fún yín lénìí tí ẹ bá ráyè falẹ̀mọ́ṣẹ́ iṣẹ́ náà lọ dáadáa lọ́jọ́ tòní. Relationship yín náà lọ bí ó ti ṣe yẹ kí ó lọ lọ́jọ́ tòní. Ó dára kẹ́ fi ìròyìn ìwà rẹ̀ pọ̀ láàrin èèyàn àti mọ̀lẹ́bí. Issue tó bá ti wáyé láàrin èèyàn àti mọ̀lẹ́bí láti ibi ọjọ́ mẹ́ta gbogbo ẹ̀ ṣeéṣe kí ó níyànjú ní ọjọ́ tòní tí gbogbo ẹ̀ máa die down tí ilé yín máa tún wá gbalẹ̀ fún àlàáfíà, ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ padà. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín náà ó ṣeéṣe kí ẹ láwọn kankan tí ẹ máa ṣe bóyá àtúnṣe kan ni àbí nǹkan kan ní inú ilé ní ọjọ́ ti tòní. Aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour light orange sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ tòní ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́. Ọjọ́ tó ṣe pé ó ṣeéṣe kí ẹ ráǹfààní gbámú. Ó ṣeéṣe kí ẹ lè rìn jẹ́jẹ́ lọ́jọ́ tòní tí nǹkan bá ń gbé yín lọ́kàn lénìí láti ṣàlàyé fún èèyàn kan tó súnmọ́ yín bóyá nípa business yín ni bóyá nípa nǹkan ìdàgbàsókè ni. Ẹ má wulẹ̀ ní pé ẹ̀ ń waste time rárá. Ẹ ṣàlàyé fún wọn pé lágbájá ọ̀nà wo ló dìgbà ràn mí lọ́wọ́ lórí kíní. Mo ní nǹkan kan tí mo fẹ́ tà ní iṣẹ́ mi, iṣẹ́ tí mò ń ṣe lélẹ̀. Mo mọ̀ nípa tailor yìí dáadáa. Mo mọ̀ nípa hairdresser yìí dáadáa. Mo ń gẹrun fún èèyàn dáadáa. Ẹ polówó ara yín lọ́jọ́ tòní. Ẹ bá ṣe polówó ara yín sí lọ́jọ́ tòní lẹ ṣe máa rí gbámú sí o. Pàápàá lọ́wọ́ wọlé ọjọ́ tòní àánú lè wọlé fún yín. Ìrànlọ́wọ́ kan lè wọlé fún yín, opportunity lè wọlé fún yín lọ́jọ́ tòní. Ẹ máa ní chance àti rí nǹkan kan bí nǹkan oríire lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ lo chance náà o. Ẹ má jẹ́ kí chance náà bọ́ mọ́ yín lọ́wọ́ rárá lọ́jọ́ tòní. Ẹ kí sara dáadáa kí ẹ gbọ́ ìtàwí kí ẹ sì mú lò kọjọ́ tòní lé lọ dáadáa kó má sí wàhálà kó sì má sí ìdààmú. Ọ̀rọ̀ ẹnu yín lọ́jọ́ tòní ó jẹ́ tó ṣe pé ó lè fìdí múlẹ̀ dáadáa. Ẹ lọ̀rọ̀ ẹnu yín lọ́nà tó máa gbà wọ́n yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ tútù. Ẹ má kanra mọ́yàn. Ẹ má bínú síyàn. Ẹ má báyàn jà fáfáfá lọ́jọ́ tòní rárá kó dára. Ṣé á lọ dáadáa tẹ́ bá lọ ibiṣẹ́. Relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Èrè owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 6 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour gold sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ tòní ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́. Ọjọ́ rere ló jẹ́ pẹ̀lú ọjọ́ tó ṣe pé ó ṣeéṣe fọ́pọ̀lọpọ̀ yín rí àránṣe tàbí ìrànwọ́ kan tó jẹ́ ti owó tàbí àǹfààní míì ní ọjọ́ tòní. Àǹfààní lè jẹ́ tó ṣe pé tí ń béèrè látọjọ́ pípẹ́ lọ́wọ́ èèyàn tàbí tó ṣe pé tí ń sa ipá àtàkìtìyàn lé lórí láti jẹ́ pé kíní mo fẹ́ kó bọ́ sí, kíní mo fẹ́ kó work. Ó ṣeéṣe kó work lọ́jọ́ tòní tàbí kẹ́ gbórín ayọ̀ lórí nǹkan tí ẹ fẹ́ ṣe lásìkò yìí. Bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ yín lè kówó lórí nǹkan kan ní lásìkò yìí pẹ̀lú tó ṣe pé á mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ sì lè máa plan lórí pé tó bá di Monday màá fowó yìí máa fi ṣe nǹkan báyìí. Tó bá di Tuesday mo láwọn nǹkan tí mo fẹ́ kówó lé lórí ní àsìkò yìí. Ẹ máa láwọn bùkátà míì náà tó ṣe pé ẹ fẹ́ náwó lé lórí lásìkò yìí ṣùgbọ́n Olódùmarè máa bá yín ṣe. Ọ̀nà àrà báyìí ni ẹ fi rí bùkátà náà gbọ́ ní ọwọ́ ìrọ̀rùn ní ọjọ́ tòní ní agbára lọ́wọ́ Ọlọ́run Ọba. Ó wá dára kẹ́ falẹ̀mọ́ṣẹ́ tẹ́ bá lọ ibiṣẹ́ lọ́jọ́ tòní. Tẹ́ bá sì lọ ibiṣẹ́ ó dára kí ẹ ṣọ́wó náà kí ẹ má náwó àpà kí ẹ má náwó unnecessarily lọ́jọ́ tòní. Àwọn nǹkan tẹ́ bá náwó lé lórí ẹ rí dájú pé ó jẹ́ àwọn nǹkan tó ṣe pé ó jọjú ó buyì tó ṣe pé táwọn èèyàn bá gbọ́ pé nǹkan wà wọ́n pé lágbájá yìí nǹkan tó náwó lé lórí nǹkan tó dára ni ó kówó sígbó. Ṣé á lọ dáadáa tẹ́ bá lọ ibiṣẹ́. Relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ. Èrè owó náà lè wọlé fún yín lénìí dáadáa. Aago 2 kù 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kù 20 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour brown sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé lówùúrọ̀ kùtù ọjọ́ tòní ó ṣeéṣe kí gbọ́nmi sí omi òtò àbí ìfọ̀rọ̀wérọ̀ kan tí kò tẹ́yìn lọ́rùn kó wáyé láàrin èèyàn àti ẹni tí ẹnì jọ ń ṣiṣẹ́ tó bá ṣe pé wà ní ibi iṣẹ́ tàbí kó ṣe pé ẹni náà lè pè yín látòrí fóònù ní òwúrọ̀ kùtù ọjọ́ tòní ṣùgbọ́n lẹ́yìn yẹn kò ní sí wàhálà ọjọ́ tòní gbogbo nǹkan á lọ dáadáa. Kódà ẹ máa ráǹfààní jẹ. Ẹ máa rí owó kan látara àwọn tó ṣe pé ó rọ̀gbà yín ká bóyá ọ̀rẹ́ kan bóyá alásùnmọ́ kan lọ́jọ́ tòní ó ṣeéṣe kí àǹfààní kan wọlé. Opportunity ẹ máa wọlé o ṣùgbọ́n tí ẹ bá mú lò ó ṣeéṣe kí ó bọ́. Bẹ́ẹ̀ tó ṣe pé bóyá èèyàn jẹ lówó ni àbí ẹ̀ expect nǹkan kan látọ̀dọ̀ èèyàn àbí èèyàn kan promise yín ní nǹkan kan tẹ́lẹ̀ ẹ lọ ọwọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní láti fi béèrè. Tẹ́ bá béèrè wọ́n á ṣe fún yín ṣùgbọ́n tẹ́ bá ti béèrè opportunity yẹn ti lọ nìyẹn. Opportunity tá à ń sọ yìí kì í ṣe tó ṣe pé ó fẹ́ wọlé tàn yín wá ní dandan. Ẹ̀yin fúnra yín lẹ fẹ́ grab ẹ̀, ẹ̀yin fúnra yín lẹ fẹ́ lọ́wọ́ opportunity yìí. Ọjọ́ ìyàwó á dára torí àsìkò yìí àsìkò tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín fi ń ronú nípa ìdàgbàsókè ara yín. Ẹ fi ń ṣe àwọn nǹkan tó ṣe pé ó tún lè mú life yín improve sí ni. Ẹ wo túbọ̀ fàálẹ̀mọ́ ṣíṣe bẹ́ẹ̀. Túbọ̀ fàálẹ̀mọ́ ṣíṣe nǹkan tó ṣe pé á tún mú kí ìgbésí ayé yín kó tún dára sí, kó tún tayọ sí kí gbogbo ẹ̀ tún lọ dáadáa. Ẹ tẹ̀lé bí a ti ṣe rí ìkọjọ́ tòní lè lọ dáadáa. Yìí tẹ́ bá lọ ibiṣẹ́ ẹ máa ríṣẹ́ ṣe iṣẹ́ á lọ dáadáa lénìí. Relationship yín náà ó máa lọ bó ṣe yẹ kó lọ bẹ́ẹ̀ sì ni èrè owó ṣeéṣe kó wọlé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní tí ẹ bá lo logic tí a fún yín náà. Vermilion jẹ́ colour tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Kí là ń pè ní vermilion? Colour tó wà láàrin orange sí red.
ẹ tẹ̀ sí Google ẹ máa rí bẹ́ẹ̀ Vermilion colour ó jẹ́ colour tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6:30 ní àárọ̀ sí aago 8:15 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tòní ọjọ́ ìgbéga ló jẹ́, ọjọ́ àránṣe ló jẹ́, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ sí ló jẹ́ tí ẹ bá fi ayé ní ọkàn balẹ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ yín lè láwọn àlá kan lásìkò yìí. Àwọn àlá náà lè jẹ́ àwọn àlá tó ṣe é pé ó fẹ́ máa lé yín léré. Nǹkan kíkan tó bá tí àlá náà jáde, ẹ bá rò nígbà pàlà burúkú ni, ẹ bá sì rò nígbà pàlà rere ni. Ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ́. Ẹ bẹ̀rẹ̀ sí àlá náà ó ń fún yín ní ìṣítí pé lágbájá wá take action, lágbájá wá gbìgbésẹ̀ báyìí. Ẹni tógun bá ń jẹ́ olè lálàá tó jọ mọ́ ìṣẹ́gun ọ̀tá, àbálà tó jọ mọ́ bóyá táwọn ọ̀tá lọ́jọ́ tòní tó ṣe pé àlá yẹn sọ fún pé tètè wá kára ńlẹ̀ báyìí kó wá gbìgbésẹ̀ lórí àwọn kan yìí. Ẹni tó sì jẹ́ pé ó ń retí nǹkan kan, àlá náà tún lè ṣe ní etí. Ẹ lè lálàá púpọ̀ lọ́jọ́ tòní, ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra, ẹ lè sùn rápẹ́ kẹ́dédé lálàá lọ́jọ́ tòní. Àwọn àlá náà máa ní ìtumọ̀ sí ìgbésí ayé yín. Ẹ̀yin tẹ́ bá sì lálàá, ohun máa sọ sí yín lọ́kàn dáadáa. Ẹ̀mí inú yín á máa bá yín sọ̀rọ̀ púpọ̀ lọ́jọ́ tòní. Lágbájá báyìí ni kò ṣe, tàmẹ̀dù báyìí ni kò tọ́. Ẹ tẹ̀lé ẹ̀mí inú yín yìí, ẹ tẹ̀lé dáadáa lọ́jọ́ tòní. Kò ní ṣì yín lọ́nà lásìkò yìí o, torí pé tẹ́ bá tẹ̀lé, ó ṣeé ṣe kí nǹkan tún lọ dáadáa látara àmọ̀ràn rẹ̀ tẹ́ tẹ̀lé. Ẹ má tẹ̀lé àmọ̀ràn ẹnikẹ́ni yàtọ̀ sóhun tó ń sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní dára láti fi ṣe prayer. Ó dára kẹ́ wà ní ìdákẹ́rọ́rọ́, kò dára kẹ́ lọ patí lọ́jọ́ tòní, kò dára kẹ́ wà níbi ariwo rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ẹ wà níbi tó dákẹ́ rọ́rọ́, kẹ́ ò lè plan life yín fúnra yín. Kẹ́ bá nú sọ, ó ṣeé ṣe kí òun sọ sí yín lọ́kàn bí a ti ṣe sọ. Tẹ́ bá sì tẹ̀lé á dára púpọ̀. Tẹ́ bá lọ bí iṣẹ́ lè ní iṣẹ́ á lọ dáadáa. Relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà ṣeé ṣe kó wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 8:15 láàárọ̀ sí aago 10:30 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour orange sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Láwùjọ àwọn ọ̀rẹ́ yín ó ṣeé ṣe kó máa gbé ọ̀pọ̀lọpọ̀ yín nínú bí ìgbà pé kẹ́ bọ́rẹ̀ ṣe. Àwọn ọ̀rẹ́ yín tó súnmọ́ yín náà á máa dàbí ìgbà pé jẹ́ ń lọ bá lágbájá, jẹ́ ti ẹ pé tàmẹ̀dù, jẹ́ ká ti ẹ jọ ṣe fàájì, jẹ́ àti ẹ jọ jáde, jẹ́ àti ẹ jọ jíròrò. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní máa rí support àwọn ọ̀rẹ́, máa rí support àwọn alásùnmọ́ yín lọ́jọ́ tòní. Ó dára kí ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ ni ṣe jẹ́ Sunday yìí, ẹ reach out sí wọn kẹjọ jíròrò papọ̀. Àsìkò tẹ́ bá lò papọ̀ yìí á jẹ́ tó ṣe pé ẹ̀yin náà máa nífẹ̀ẹ́ sí púpọ̀ tó ṣe pé ó ṣeé ṣe kí ẹ tún rí àwọn àǹfààní kan tàbí ọgbọ́n kankan látara ara yín ní ọjọ́ ti tòní. Ọjọ́ tó dára ló jẹ́, free day ló jẹ́ láti fi bá àwọn èèyàn ṣe. Ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe bá àwọn èèyàn ṣe tó, secret yẹn pamọ́ ìgbọ̀n dájú pé secret yín gangan lágbára yín fún ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ bá ń ṣe ní nǹkan rere. Ẹ hide ẹ̀ kó lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ torí àmẹ́ni tó fẹ́ni dénú kẹ̀kẹ́ sára púpọ̀. Iṣẹ́ wa lọ dáadáa bẹ́ẹ̀ tẹ́ bá lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní. Relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 10:30 láàárọ̀ sí aago 1:15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour brown sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tòní ọjọ́ tó ṣe é pé ẹ ní láti tí èròǹgbà yín pa ni o lórí ọ̀rọ̀ ìdàgbàsókè yín, lórí ọ̀rọ̀ iṣẹ́ yín. Ẹ ronú jinlẹ̀ dáadáa nípa rẹ̀ pé báwo ni iṣẹ́ mi fẹ́ lọ dáadáa, ọ̀nà mo fẹ́ ìgbà tí nǹkan á fi lọ dáadáa tá fi sunwọ̀n. Òwúrọ̀ kùtù ọjọ́ tòní tẹ́ bá jí ó ṣeé ṣe kí ìgbọ́ra-ẹni-yé díẹ̀ kó wà láàrin yín àti olólùfẹ́ yín tó ṣe pé ó ṣeé ṣe kó ṣe pé tó ṣẹlẹ̀ lánàá lẹ fẹ́ máa yanjú láàárọ̀ yìí tó ṣe pé ẹ tún lè fẹ́ raise ẹ̀ sókè díẹ̀ ṣùgbọ́n kò ní pẹ́ tí gbogbo á fi rọlẹ̀. Lọ́jọ́ tòní náà ni gbogbo á rọlẹ̀ tí ìbáṣepọ̀ yín á tún wọnú ara dáadáa. Tẹ́ máa tún nífẹ̀ẹ́ ara yín dáadáa sí ní ọjọ́ ti tòní. Ó ṣeé ṣe kí ọ̀rọ̀ iṣẹ́ àti nǹkan tẹ́ fẹ́ ṣe fún olólùfẹ́ yín kan kó wà lọ́kàn yín gbágbágbá ní òwúrọ̀ ọjọ́ tòní. Bí ẹ fẹ́ ra aṣọ, ẹ fẹ́ ra bàtà, ẹ fẹ́ ra kankan ni. Tẹ́ máa mọ̀ pé ìyàwó mi dẹ̀ nídìí nǹkan báyìí, kí ni mo fẹ́ ṣe fún ná? Olólùfẹ́ mi dẹ̀ nídìí nǹkan báyìí, kí ni mo fẹ́ ṣe fún ná? Ọkọ mi náà dẹ̀ ló ní nǹkan tí mo fẹ́ ṣe fún. Ọ̀rọ̀ iṣẹ́ mi dẹ̀ lórí bákan yìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ lè máa wá sọ́kàn ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń lò ràwọ̀ ní òwúrọ̀ kùtù ọjọ́ tòní. Ṣùgbọ́n kí ilẹ̀ tó ṣú ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín rọ́nà àbáyọ kí nǹkan tún máa yàtọ̀. Ó ṣe pé máa tún ní nǹkan tẹ́ máa tún hope fún. Ìfẹ́ yín á tún wá peléke sí. Kí ilẹ̀ tó ṣú ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa púpọ̀. Ó dára kẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ìyá mú kí ìbáṣepọ̀ yín dùn kò dán mọ́rán. Iṣẹ́ lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ bí iṣẹ́ relationship yín àtayọ̀ dáadáa lọ́jọ́ tòní. Wọn bá ètò fẹ́ ṣẹlẹ̀ lówùrọ̀ yẹn náà ló lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ sì ni iye owó náà lè wọlé fún yín tẹ́ bá wáyé falẹ̀ mọ́ṣẹ́ lọ́jọ́ tòní. Aago 1:15 ní ọ̀sán sí aago 3:05 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour beige sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Colour wo là ń pè ní colour beige? Beige yẹn dàbí light brown báyìí ni, bí brown tó light pátápátá, kò jọ brown kò jọ cream ní colour náà. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó ṣe pọ̀lọpọ̀lọpọ̀ yín
ọkàn yín máa wà lọ́nà jíjìn. Ṣé bí ìgbà pé kẹ́ kàn sáwọn tó ṣe pé ó jìnnà sí yín, tó ṣe pé ó tọ́jọ́ mẹ́ta tẹ̀tẹ̀ ti ríra, tẹ̀tẹ̀ ti gbóhùn ara yín, ó ti ṣe é ṣe kọ́pọ̀lọpọ̀ yín náà kí ẹ gbúròó òkèèrè, kẹ́ dunnú, kẹ́ gbúròó òkèèrè, kẹ́ yọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ ìjọyọ̀ tó dára púpọ̀ fún yín láti fi bẹ àwọn tó ṣe pé ọ̀nà wọn jìn. Ẹ̀bẹ̀ wọn wò lọ́jọ́ tòní. Ìmí inú wọn gan lè wò pé kó wá visit yín tàbí kí ẹ jọ sọ̀rọ̀ gbígbàlejò wọn ní àsìkò yìí. Àsìkò rere lásìkò yìí jẹ́ fẹ́yìntì ẹ̀ ń lòrò àwẹ̀ tó ṣe pé àǹfààní lè wọlé láti ibikíbi. Àǹfààní lè wọlé látọ̀nà jíjìn fún yín lásìkò yìí tí ẹ pé àǹfààní náà sì jẹ́ àjẹmọ́nú yín. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rèé, ẹ máa ní bìlífù sí nínú àwọn kankan lásìkò yìí tó ṣe pé àwọn kan tẹ ní bìlífù nínú ẹ̀yẹn. Bóyá àwọn kan tẹ ẹ̀ṣẹ̀ mọ̀ nípa ẹ̀ àbí tẹ ẹ̀ṣẹ̀ láì díà nípa ẹ̀ ní ṣe pé bìlífù yín máa dúró ṣinṣin lórí ibẹ̀ dáadáa. Ẹ sì máa rí àwọn kan tó ṣe pátú fún yín nírètí dáadáa ní ọjọ́ tòní pẹ̀lú bóyá lórí àwọn kan tí ẹ̀ ń retí ní àsìkò yìí. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ òmìnira ló jẹ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín náà bí òmìnira lẹ́ẹ̀ máa wá. Ẹ ní fẹ́ kí èèyàn kan ṣe yín mọ́lé rárá. Ó ṣe é ṣe kọ́pọ̀lọpọ̀ yín gan tún jáde lásìkò yìí. Kẹ́ ẹ rìnrìn àjò lásìkò yìí. Àsìkò yìí tẹ́ bá rìnrìn àjò, ìrìn àjò ilé jẹ́ èyí tó ṣe pé a tún mú ire wá gan pẹ̀lú iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Iye owó náà lè wọlé fún yín lénìí. Aago mẹ́ta kù ìṣẹ́jú márùn-ún ní ọ̀sán sí aago márùn-ún ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ tó sùnwọ̀n ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣe é ṣe kí ẹ rí ìfà, kí ẹ rí àǹfààní jẹ. Ó ṣe pé ibi tẹ́ ẹ̀rọ kan retí ó ṣe é ṣe kí ẹ rí gbá mú bẹ́ẹ̀. Ó sì ṣe é ṣe kí ẹ rí àwọn ìyípadà kọ̀ọ̀kan ní ìgbésí ayé yín lásìkò yìí. Tá sì mú kí inú yín dùn, tá mú kí ayọ̀ yín kún. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rí ara máa rìn yín. Ara máa ṣe yín bí ìgbà pé kẹ́ súnmọ́ ọkọ. Ara máa ṣe yín bí ìgbà pé kẹ́ súnmọ́ ìyàwó yín. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ jẹ́ single tẹ́ bá pàdé èèyàn lásìkò yìí. Relationship yín lè kún fún passion kó má fi bẹ́ẹ̀ kún fún ìfẹ́ rẹpẹtẹ. Ìfẹ́ tó tọ́ lè má fi bẹ́ẹ̀ sí nínú ẹ̀ tó ṣe é pé passion báyìí lẹ́ni fúnra yín. Bí kẹ́ ríra yín, bí kẹ́ súnmọ́ra yín ni a kọ́ máa rí. Ṣùgbọ́n kò ní sí ìfẹ́ ànídénú ànídọ́kàn yẹn bí ìgbà pé àjẹ́ kí ẹ̀ fún òun náà kí ẹ̀ fún mi dáadáa. Òun náà ń gbèrò àti fẹ́ mi sílé. Ẹ kí ẹ sára púpọ̀ lásìkò yìí. Ẹ má wulẹ̀ kó gèrè láti bẹ́ẹ̀lù relationship èyíkéyìí ní àsìkò yìí. Tẹ́ bá tiẹ̀ wá tí wá bẹ́ẹ̀lù náà, ẹ rí dájú pé ẹ ṣèwádìí bó ti tó àti bó ti yẹ láti mọ̀ tó yàtọ̀ sósì. Ẹ sì fún wọn ní táìmù náà. Ẹ má yára láti máa sọ secret yín fẹ́nikẹ́ni tẹ́ bá pàdé lọ́jọ́ tòní. Ẹ fún wọn ní táìmù láti mọ̀ wọ́n dáadáa ṣáájú kí ẹ tó proceed pẹ̀lú pé mo nífẹ̀ẹ́, mo gbé ẹ sọ́kàn, mo gbé ẹsẹ̀ mi. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ tó ṣe pé nǹkan tẹ́ bá dàpọ̀ pẹ̀lú èèyàn kan bóyá láti jọ́ mẹ́ta ó ṣe é ṣe kí nǹkan náà kí ó bẹ́ẹ̀ sí so èso rere. Bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin dáadáa lọ́jọ́ tòní. Ó ti ẹ̀ máa ṣe yín gan bí ìgbà pé kẹ́ wà pẹ̀lú wọn tó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Iṣẹ́ á lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ bí iṣẹ́. Relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ. Iye owó náà ṣe é ṣe kó wọlé fún yín lénìí. Aago márùn-ún ní ìrọ̀lẹ́ sí aago méje ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ deep orange tàbí vermilion jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ tó sùnwọ̀n ló jẹ́. Ọjọ́ olólùfẹ́ sí ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe pé ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn àtòrò alárinrin. Ó sì lè jẹ́ pé ó ṣe é ṣe kí àwọn kankan fẹ́ ṣẹlẹ̀ bóyá nínú ilé yín ní òwúrọ̀ kùtù ọjọ́ tòní. Ó ṣe é ṣe kí family kankan fẹ́ sọ̀rọ̀ bákan sí yín àbí kí wọ́n fẹ́ wà bákan sí yín tó lè má tẹ́ yín lọ́rùn lọ́jọ́ tòní. Gbogbo ìwàkíwà tó bá wù ó ṣe é ṣe kí eléyìí ti máa ṣẹlẹ̀ gan látàná. Gbogbo nǹkan tó bá ṣe pátápátá ẹ má wulẹ̀ fèsì, ẹ wulẹ̀ fún táìmù ló dára. Ara lè máa kán wọn lásìkò yìí. Àwọn èèyàn tó rọ̀gbà yín ká gan ó ṣe é ṣe kára máa kan ọ̀pọ̀lọpọ̀ wọn lásìkò yìí. Ẹ̀yin náà ẹ fún wọn ní time, ẹ fún wọn ní space díẹ̀. Tẹ́ bá fún wọn ní space ó ṣe é ṣe kí gbogbo nǹkan yẹn kó padà rọlẹ̀. Ní kíákíá náà sì ló máa rọlẹ̀ tó ṣe pé ọjọ́ tòní máa padà dára. Ọjọ́ tòní á padà gún régé. Táwọn èèyàn àti mọ̀lẹ́bí tó ṣe pé nǹkan tó wà láàrin yín tẹ́lẹ̀ ó ṣe é ṣe kí ó solve àbí nǹkan tó wà láàrin èèyàn àti olólùfẹ́ yóò ṣe é ṣe kí gbogbo ẹ̀ kó yanjú lọ́jọ́ tòní. Tí ìbáṣepọ̀ yín máa tún dára táwọn náà rà sí dáadáa padà. Ọjọ́ tòní dára láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín. Ó dára kẹ́ fi ṣe dáadáa sí wọn lọ́jọ́ tòní. Tẹ́ bá ṣe dáadáa sí wọn, àwọn náà ṣe dáadáa sí yín padà. Ìyá síbi kí ìbáṣepọ̀ yín kó wọnú ara kó dánmọ́rán dáadáa sí. Àwọn èèyàn máa padà gbà tí yín wá nífẹ̀ẹ́ yín. Lóòrọ̀ tẹ́ bá jólè dàbí ìgbà pé lágbájá ò gbà tèmi, táwọn ẹ̀dọ́ gbà tèmi ṣùgbọ́n kílẹ̀ tó ṣú. Ẹ máa rí ìyípadà tó ṣe pé wọ́n á gbà sí yín dáadáa lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá sì pàdé èèyàn lọ́jọ́ tòní náà ó ṣe é ṣe kẹ́ni ìjẹun tó ṣe pé ẹjọ́ tó lólùfẹ́ ara yín. Ẹ lè ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ nípa ẹni tẹ́ bá pàdé lásìkò yìí kẹ́ fi mọ̀ dájú pé iṣẹ́ ní dára bí ó dára lóòótọ́. Kẹ́ kí sára ẹ̀yin tẹ́ bá lọ síbi iṣẹ́. Iṣẹ́ lè lọ dáadáa lọ́jọ́ tòní tẹ́ bá lọ ibi iṣẹ́ bẹ́ẹ̀ sì ni iye owó lè wọlé fún yín lọ́jọ́ tòní náà pẹ̀lú. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà sì lọ dáadáa. Aago méje ní àṣálẹ́ sí aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ peach sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp.
09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.